Ìgbékalẹ̀ tí ẹ̀ ń wò nínú àwòrán yìí la mọ̀ sí gbọ̀ngàn Itoro Hall tí ó kalẹ̀ sí ìlú Ijebu Ode ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n kọ́ gbọ̀ngàn yìí ní ọdún 1941. Ó sì kó ipa tó jọjú nílẹ̀ Yorùbá. Ní ọdún 1941 yìí náà, lẹ́yìn tí wọ́n kọ́ gbọ̀ngàn yìí tán, níbẹ̀ ni wọ́n ti kójọpọ̀ ṣe ìpàdé àwọn lọ́balọ́ba ní ọdún náà lọ́hùn. Ní ọdún 1937 ní ìpàdé àwọn lọ́balọ́ba máa kọ́ wáyé. Ó sì wáyé ní ìlú Ọ̀yọ́ ní gbọ̀ngàn Aláàfin. Ó wáyé ní ọjọ́ 21 oṣù kẹta àti ọjọ́ 1 oṣù kẹrin ní ọdún 1937. Ní ìpàdé ti ọdún 1941 tó wáyé ní Itoro ní Ijebu Ode, Ọba Adesoji Aderemi Ooni ti Ilé Ifẹ̀ ló darí ìpàdé náà. Àwọn ọba mìíràn náà sì wà ní ìkàlẹ̀ lọ́jọ́ náà, bíi Alake Ọba Ladapo II, Aláàfin Ọ̀yọ́ Ládìgbòlù, Ọlọ́wọ̀ tìlú Ọ̀wọ̀ Obas Ọlátẹrù, Olu ti ìlú Warri, Olu of Itsekiri, Oba Akenzua II àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo wọn bẹ́ẹ̀ yẹn ni wọ́n wà ní ìkàlẹ̀. Lẹ́yìn ìpàdé àpérò tó wáyé ní 1941, ìpàdé lọ́balọ́ba tó tún wáyé lẹ́yìn rẹ̀ ní ti 1942 tí ó ṣẹlẹ̀ ní ìlú Benin.